nílẹ̀ Yorùbá à ń kọ́ àwọn ọmọ Yorùbá ní àṣà bó la sì máa ń ṣe ìtẹríba táàfin ní mọ̀ ìwàkiwà. Yorùbá dá ilé kéwúlẹ̀, wọ́n dá chọ́ọ̀chì lẹ̀ láti máa fi kọ́ àwọn èèyàn ní ìwà ìrẹ̀lẹ̀, ìwà tó máa fi níbẹ̀rù Ọlọ́run lọ́kàn lójú àwọn Yorùbá dá ilé kéwú àti chọ́ọ̀chì lẹ̀ tó pọ̀ àti kí wọ́n fi kọ́ àwọn èèyàn ní àṣà nílẹ̀ Yorùbá. Àṣà yìí táwa ń kọ́ wa yìí àwa ń kọ́ àwọn èèyàn kọ́ mọ̀ fi wùwàkiwà ni. So àwọn kan máa ń kọ́ àwọn ọmọ tiwọn bá ṣe ń yìnbọn lọ́dọ̀ tiwọn, wọ́n kọ́ àwọn ọmọ tiwọn bá ṣe máa ń fìbọn pààyàn, òun náà kọ́ àwọn tiwọn. Àwa ní achievement kan ní Nàìjíríà báyìí ibi ká achieve kan pé tó Nàìjíríà o à ń celebrate ọdún kan o tá a ṣe plane a ṣe mọ́tò a ṣọkọ̀ ojú omi, kò sí tí Nàìjíríà tá pé achieve láti gba tàbí gba independent tá a ti ṣe gba àárí achievement kan pé etí Nàìjíríà ṣe ni táàbì máa fi dúpẹ́ pé orílẹ̀-èdè la wà yìí, orílẹ̀-èdè tó rẹ̀. So ìjọba tí wọ́n ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ó ti ta àfọkànsí pé tó máa yá wa tí àwa òkè tó independent tí àwọn bàbá wa Awólọ́wọ̀ gbà, bàbá wa Awólọ́wọ̀ Síkì àti Sàdáúná wọ́n gbà pẹ̀lú àlàáfíà ni. Àrùbáyà ìjókòó wa àti ìgbépọ̀ wa yóò rọrùn, kò wá rọrùn mọ́ ìwọ̀n lè sí. Ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu ìmáàmù yóò lórí ọ̀rọ̀ àwọn Fúlàní dáràndáràn bí wọ́n ṣe ń pààyàn lóríṣiríṣi nílẹ̀ Nàìjíríà, àti pé arákùnrin kan sọ̀rọ̀ nínú fọ́nrán yìí, alàgbà kan sọ̀rọ̀ nípa ìdí tó fi di pé tó jẹ́ káwọn èèyàn wá máa bẹ̀rẹ̀ pé kí ló dé tí ìjọba Tinubu ò ṣe tí ì pé àwọn Fúlàní dáràndáràn yìí ní tẹ́rọ́rìstì pẹ̀lú gbogbo ohun tí wọ́n ti ṣe, gbogbo wàhálà tí wọ́n ti fa, gbogbo ìpànìyàn tó ń lọ, kidnapping lóríṣiríṣi. Oríṣiríṣi fọ́nrán náà ló ti jáde o lórí ìwà ọ̀daràn tí àwọn dáràndáràn yìí ń dá sílẹ̀ káàkiri nílẹ̀ Nàìjíríà. Ọ̀rọ̀ rèé o, arákùnrin kan máa sọ̀rọ̀ nù fọ́nrán yìí, alàgbà tó sọ̀rọ̀ nù fọ́nrán yìí sọ bí wọ́n ṣe jẹ́ oníkópani tó, wọ́n ṣe wà deadly tó ní gbogbo àgbáyé ní àkọsílẹ̀ tí ó wà pé tabaka ní méní méjì mẹ́ta pé wọ́n á máa ka àwọn Fúlàní dáràndáràn gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ apànìyàn tó lágbára jù, tó ṣekú pani jù. Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára o. Nínú fọ́nrán yìí alàgbà yìí ó tú àṣírí o, ó sọ oríṣiríṣi ohun tó mọ̀ nípa irú èèyàn táwọn Fúlàní dáràndáràn yìí jẹ́. Ìbéèrè táwọn èèyàn wá ń bẹ̀rẹ̀ lọ́tún lósì ni pé ìgbésẹ̀ wo gan pàtó ni ìjọba Tinubu ń gbé lórí ọ̀rọ̀ àwọn Fúlàní dáràndáràn yìí o, wípé ṣé bí gbogbo èèyàn ṣe wọn máa wòran rèé, ṣé bó ṣe wọn máa lọ náà rèé. Ọ̀rọ̀ rèé o, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú fọ́nrán yìí. Planning to go to election and win power and then solve the problem tomorrow, are not telling us what they're going to do with the Fulani herdsmen that are approaching them. And if you think that the global terror index that identified Fulani herdsmen as the fourth most deadly terror organization in the world, if you think they are foolish in calling them Fulani, now tell me, why are killings going on in Zamfara? Muslims are being killed. It is because it is a Fulani agenda wearing a religious garment. If you don't find answer for that question, they will keep taking you from PDP to APC or to mega party. I'm sorry for those who are putting together those mega parties, because you are inviting us to come to renew our enslavement. Thank you. www.ninasvoice.org. I repeat, www.ninasvoice.org. If you want to live, you acquaint yourself with what is going on. If we want to die, we can go to elections. Ontura naki Tinubu. Tinubu gaji naka. Muni anan wallahi mun sha ga nono ga kudi. Ga nono ga kudi. Ya za a rena albanka. Nono albanka alaji kudi ne ga maka alaji do. Gani. Tó òun nìyẹn ẹ̀yin èèyàn wa, kí ni ìdáhùn yín sí gbogbo ìbéèrè táwọn èèyàn ń béèrè lórí ọ̀rọ̀ àwọn Fúlàní dáràndáràn èyí tó ń da ilẹ̀ Nàìjíríà rú, tó ń da ilẹ̀ Yorùbá rú? Kí lè ròyìn? Ẹ ti gbọ́ ohun tí arákùnrin yẹn sọ.
nípa irú èèyàn tí àwọn Fúlàní darandaran yìí jẹ́, gbogbo àkọsílẹ̀ tó wà nípa àwọn ipò tí wọ́n fi wọ́n sí láàárín àwọn tó jẹ́ oníkópa ní ẹgbẹ́ ní gbogbo àgbáyé tí wọ́n pè wọ́n terrorist. Ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn o? Ṣé rò pé ìjọba ń gbé ìgbésẹ̀ tó tọ́? Ǹjẹ́ tí ẹ̀ ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí? Kí lè ròyìn? Ọ̀nà wo lọ́nà àbáyọ? Ẹ dá sí o. Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number PG. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.